kí gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi adẹ́kú tí rògbòdìyàn tí àwọn Fúlàní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ilẹ̀ Oòduà àní rógun ogun ò ní kó wa lọ torí ogun ò kí ń jà kó kádìyẹ tó ń tẹ̀yìn ogun ò ní kó wa lọ nílẹ̀ Oòduà lórí ààbò àti ẹ̀ṣọ́ ilẹ̀ Oòduà àwa ìgbélárugẹ àṣà Yorùbá àdúró la fi ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ Yorùbá Music Entertainment and News ti ẹ̀ka ti Berlin ní àtọ̀ bàbá wa kan lọ ọlọ́gbọ́n ni wọ́n olóye ni wọ́n onímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀ṣọ́ àti ààbò ìlú ni wọ́n jẹ́ wọ́n tún jẹ́ ọ̀kan gbòógì nínú adarí àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá nílùú Germany wọ́n tún jẹ́ ajàjàǹgbara ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní ìlú tí a wà yìí ní àṣegbéra tí a lọ fi ọ̀rọ̀ ilẹ̀ Oòduà tí a lọ fi wá wọn lẹ́nu wò báwo ni wọ́n ṣe rí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà lọ́wọ́ yìí báwo ni wọ́n ṣe rí sí ìfúnra wo ni ó yẹ kí àwọn ọmọ aládé ká fúnra sí àkíyèsí wo ló yẹ ká kíyèsí ọ̀nà àbáyọ wo ló wà òun ni a fi tọ̀ bàbá wa yìí lọ tó ẹ̀yin ọba aládé mo ṣe kábíyèsí ẹ̀yin ìyá wa ńlé ẹ̀yin bàbá wa pàápàá jùlọ ẹ̀yin gómìnà wa tí ẹ bá ní àǹfààní àti gbọ́ wa lórí ètò ọ̀rọ̀ rẹ̀ o tí bàbá wa sọ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹjẹkájọ gbọ́ ohun tí bàbá wa yìí tí wọ́n bá wa sọ lórí ètò àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jọ gbọ́. Ìgbélárugẹ àṣà Yorùbá ò ètò tó gorí afẹ́fẹ́ ẹ̀ tẹ́tí ò ẹ jájọ gbọ́. Ẹ kú dédé ìwòyí o gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní ilẹ̀ Oòduà mo kí yín láti orí ìbà kábíyèsí Ọọ̀ni òrìṣà olórí aládé gbogbo kábíyèsí Lámídì Aláàfin Ọ̀yọ́ mo kí ìbà ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams gbé òṣùbà fún akọni wa Sunday Igboho mo kí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan tó ń jà fún òmìnira ilẹ̀ Oòduà mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ìpè kú oríire torí ní agbára Elédùà a ó dé ilẹ̀ lérí ìdí ọ̀rọ̀ mi lónìí ó já lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ Fúlàní herdsmen ẹ jọ̀ọ́ mo fẹ́ rán gbogbo alétí nílẹ̀ Nàìjíríà láti ilẹ̀ ní Haúsá ti ń da ẹran ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire tó sì ń bára wọn gbé àmọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí tá bá fojú inú wò ó ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Boko Haram ṣẹlẹ̀ yìí ó ti wá di nǹkan tó jẹ́ pé à ń gbé ọmọ nílẹ̀ à ń gbọ́mọ nílùú à ń pa à ń ṣaládàá à ń ṣalọ́gbẹ́ tó ẹ̀yin èèyàn mẹ́jẹ́ àfojú inú wò ó tá bá wo àwọn ọmọ ajígúnjalè tó bá ń lọ ń jalè bí ọta mẹ́rin márùn-ún ló máa ń fi sínú ìbọn wọn lọ jalè ìmí inú wọn ìbọn àgbélẹ̀rọ òun ló ń lò àmọ́ tẹ́ bá wo àwọn Fúlàní herdsmen tá à ń sọ yìí latest automatic sophisticated weapons ló ń lò èyí tó jẹ́ pé tó bá sí pé bóyá wọ́n jí gbé wọlé á jẹ́ pé wọ́n gbà á lọ́wọ́ ìjọba èyí tó ń ṣe alátìlẹyìn fún wọn then ó tún ní ẹyọ kan àbí méjì náà fídíò tá ti rí lẹ́nu ìgbà díẹ̀ yìí lórí àwọn tó mú tó bá ń rìn nínú igbó wọ́n máa ń rìn wọ́n máa ń kó àwọn tadání ọ̀tá tó máa ń lé bí almost 1 million pieces ẹ jọ̀ọ́ ẹ jẹ́ aṣojú ojú inú wò kò síbi tí àwọn ọmọ ilé tí ń lọ jalè tí wọ́n ń fọ àpò ṣaka fi kó ọta àbọ̀n dání kiri kò dẹ̀ sí ẹni náà tó lè ní òun ṣe ìwà jàgídíjàgan lẹ́yìn ìbọn tó bá gbé jáde tó máa kó ọta dání nítorí ìbẹ̀rù pé àwọn á pàdé ọlọ́pàá àbá àwọn pàdé sójà lọ́nà àmọ́ nǹkan tó fún àwọn ará bí yìí ní ọkàn balẹ̀ tó fún wọn lọ́kàn balẹ̀ tó fi ń kó ọta àti ọta bẹ́ẹ̀ yẹn jáde lọ fi lọ kidnap àwọn èèyàn lọ fi ṣe ọṣẹ́ fáwọn èèyàn máa kiri nínú igbó ẹjẹ́ àfojú inú wò ó nígbà kan là ń sọ pé à ń gbọ́ information pé Boko Haram ń bọ̀ nísàlẹ̀ ìran Boko Haram kì í ṣe Haúsá fúnra wọn ó ti sú wọn àwọn gan fúnra wọn ń wá pẹ́ sí fẹ́ lé Fúlàní kúrò àmọ́ gbogbo ìgbà tí ó di pé Buhari wọbẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ náà wá ṣojú délẹ̀
ẹ rí nínú north níbẹ̀ náà àwọn kan wọ́n náà gómìnà sí wọ́n sponsor àwọn radicals yìí. Àwọn radicals ọ̀dẹ̀ sponsor yìí wọ́n ń ṣe Haúsá Nàìjíríà. Àwọn Fúlàní tó wá láti bíi Chad láti outside Nàìjíríà ni wọ́n. Then ẹni tó wá tó ń fi ọta tó ń kó ọta kiri bẹ́ẹ̀ yẹn tá à ń rí àpò ṣaka ọta tó ń gbérìn tó ẹja fura o Boko Haram ti wọlé dé bá wa o. Boko Haram ti wọlé dé o. A kàn forúkọ pè wọ́n pé Fúlàní herdsmen ni o. Tábà fojú inú wò àwọn Haúsá yìí ti ń da ẹran ti pẹ́ láàrin wa tí kò lè tó yìí o. Àmọ́ nígbà táwọn Boko Haram wọlé ojú Fúlàní herdsmen ló fi ń bò ó. Gbogbo ọmọ Oòduà ibikíbi tẹ́ bá wà ẹ dìde o, ẹ gbáradì. Torí gbogbo ọ̀tá tó ń kó kiri yẹn tó bá wo ìletò kan tó bá bá wọn fọgigagbága wọ́n máa ń rin ìletò yẹn ni o. Àdẹ̀ ní jókòó ká wà lójú títì àbí lópòpónà ká máa sọ pé wọ́n lé wa ń bọ̀ àwọn ti kọjá wọn ti wọnú igbó. Táwa gan bá gbáradì ẹni tó bá yin ọta kan táwa tó yin méjì táwa náà yin ẹyọ kan òun gbá wọn báyìí pé tó àwọn pípì yóò máa gbá kékeré. Kò sí bó ṣe lè tó wọ́n níbọn wọn nọ́ta bọ̀ torí ilẹ̀ wa lọ́wọ́ àwọn ọ̀pọ̀ tó wà o. Ẹja dìde nílẹ̀ ẹja dìde nílẹ̀ báyìí ẹ dìde gbogbo ọmọ káàró jíire ẹ dìde Oòduà ń bẹ pẹ̀lú yín. Ìgbà ní gbogbo nǹkan o ìgbà wọn ti wá ó ti ń lọ sópin báyìí. Tí Buhari ò bá wá ṣe nǹkan sí ẹ bá mi sọ fún kò lágbára tó Gaddafi o kò lówó tó Gaddafi kò dẹ̀ burú tó Lárúbáwá àmọ́ ńgbà tọ́lọ́ máa mú àárín títì lọ ti pa o kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Tí ó bá lè yí kíní ṣe ẹ jẹ́ káwọn kọ́kọ́ gbé agbègbè wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àdìde o kò ṣe ìdìbò tá a bá ń parọ́ ara wa lórí social media tá a bá ń pariwo yẹn bí ìgbà tá à ń expose ara wa ni o. Ẹ jẹ́ káwọn gan dìde o because tá a bá tẹ̀ máa dìde nísìnyí mi rò pé kan wá lè kó ó lè ní extra ọta àbọ̀n gan tó máa tó 100. Ẹ wo àpò tó fi ń kó ọta àbọ̀n kẹ́ lè mọ̀ pé organize kíní lílé yìí o Boko Haram gangan nìyí o. Nǹkan tó dá wọn fún òun ni mo sọ sílẹ̀ yìí. Irú èyí tó bá wà lẹ́kọ̀ọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń dá wàhálà lẹ́ni Kétu àwọn tí máa 12 abẹ̀rẹ̀ tiwọn tí Ìkòròdú abẹ̀rẹ̀ tiwọn àdìbò lọ ìyá mi oníkàkọ́ máa dúkiri torí níbọn ní kankan. Tìbàdàn abẹ̀rẹ̀ tiẹ̀ tọ̀yọ́ abẹ̀rẹ̀ tiẹ̀ kí ló ṣẹlẹ̀ yẹn wọ́n gbàjọba nìyẹn o bó ṣe ṣe nílùú Iraq nìyẹn tó bá ti ń yìnbọn fear the law of fear ló máa fi ń gbàjọba tó bá ti fi law of fear sí ẹgbẹ́ ó ti surrender ni o but èèyàn lè wá lájòjì èèyàn àjòjì lè wá kó wá gba ìlú mọ́ wa lọ́wọ́ torí náà dìde ọmọ Oòduà dìde kàkà kọ́pá kó èèyàn kan Elédùà á jà fún wa. Ẹ dìde ẹ gbáradì ẹ ní láti máa sọ kiri lórí social media kó ní kálukú máa bọ̀nà kanà tẹ́ bá lè bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn ṣe ẹ ṣáà máa tọ́jú ẹ sílé ẹ má fi ṣe burúkú o but ẹ ní sílé láti fi defend ara yìí ni. lórí àwọn pípì yìí mímọ̀ pé bọ́ ṣe ní àpò ṣàkà yẹn bẹ́ẹ̀ lọ́mọ máa supply àwọn again tí wọ́n fẹ́ fi destroy south ọ̀dọ̀ wa ni o wọ́n fẹ́ fi destroy ìsàlẹ̀ ni o torí àwọn Yíbò gbà fún wọn àwa gan náà ẹ má jà gbà fún wọn ẹ dìde o ẹ dìde o ẹ dìde ọmọ Oòduà ẹ dìde o Oòduà gbé wa o. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọba aládé wa gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin aláṣẹ ìlú ẹ̀yin gómìnà ẹ̀yin tẹ́ wà ń pò gíga ẹ bá wa ṣe kódà àsìkò tiyín la wà yìí ohun tẹ́ bá ti ṣe òun ni wọ́n máa kọ sílẹ̀ o ẹ bá wa ṣe kódà ẹ bá wa gbé yẹ̀wò ọ̀rọ̀ láti gbọ́ yìí ó ń bọ̀ àwọ̀ là ń dẹ́ẹ̀dẹ́ lẹ́ẹ̀kan sí ogun ò ní kó wa lọ o àní rogun lẹ̀ Oòduà ogun ò kì í jà kó kádìyẹ tó ń tẹ́yìn tó ó dọ̀wọ́ yín o ẹ bá wa ṣe kódà oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lẹ́ni ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín kó tó tún di ọjọ́ mẹ́jọ tá a máa pàdé lórí ètò èmi ọmọ yín olólùfẹ́ yín olóyè Dr. Adébáyọ̀ Fátókí láti ìlú Berlin lóní ire owó ire ọmọ àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ ti gbogbo wa o ire o ire kàbìtì.